ìwò pé ọ̀rọ̀ ṣàríà ni wọ́n tún gbé wọ ní Ọ̀yọ́. Wọ́n sọ pé àwọn fẹ́ ní pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàríà court kìíní kankan. And I said, people may try, but for me, near your state, our laws at the Constitution of Nigeria is what I swore to uphold, and if they are within the law, fine. But if they are not, they should expect that I will insist that the law must be followed. Then, so, they're using this opportunity to say to the people. Èèyàn mọ káàárọ̀ oòjíire tí kò bá ń pa ojúgbà ẹni òwe ló ń pa á mọ́ ni. Gbogbo ìrírí ayé tí à ń rí lọ́wọ́lọ́wọ́ yìí ó ń kọ́ wa lọ́gbọ́n against ọjọ́ iwájú ni. Ẹ jẹ́ n kọ́kọ́ kí yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi lókè òkun. Mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ mọ̀ ṣe akin o. Gbogbo yín lẹ ti gbọ́ nǹkan tí gómìnà alálùbáríkà ẹ ti gbọ́ nǹkan tó sọ. Ẹ ti gbọ́ nǹkan tó sọ. Ṣé rí, mo kọ́kọ́ fẹ́ bẹ̀ àwọn ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká jẹ́ àtinúmọ̀ràn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń favour wa tó jẹ́ pé àwa là ń jẹ́ kó naturally disfavour us. Àwọn ẹlòmíì ọmọ ṣe tiwa, bó ń gbà bá ti sọ àwọn ọ̀rọ̀ kan tí ò dáa, á kúkú jáwọ́. Ó sì lè jẹ́ pé ó wà lára àwọn tọ́lọ́run fẹ́ lò. Ṣé rí, ẹ má jẹ́ ká fi gbogbo nǹkan mọ́ bínú. Tá bá wá bínú, ká mọ́ ṣẹ̀, ká mọ́ bínú délẹ̀. Tá bá ti bínú délẹ̀, ó mọ̀ ń ba nǹkan jẹ́ ni. Ṣé mọ̀ pé Engineer Ṣèyí Mákindé ó fakọyọ gan, ó ṣe bí ọmọkùnrin ṣe é ṣe. Ẹ̀yin èèyàn, mi ò ṣàdúrẹ́tì nǹkan o, mo lè pọ́n nǹkan lé, but mo fẹ́ kẹ́ mọ̀ pé tí mo bá ti pọ́n lé tó bẹ́ẹ̀ ló ṣe tó ní máìdì mi. Ó túmọ̀ sí pé bí mo ti wulẹ̀ kí n pọ́n nǹkan lé tó, mi ò ṣàdúrẹ́tì bó ṣe rí ní máìdì mi ni mo sọ síta. Wàláì, Engineer Ṣèyí Mákindé ẹni tó yẹ kí ọmọ Yorùbá kan sáárá sí ni. Tó yẹ kí ọmọ Yorùbá kan sáárá sí. Nínú fídíò mi kan tó lọ, mo sọ pé àwọn kan pè mí, wọ́n ní ẹ fi gọ́fúnà lẹ̀, gọ́fúnà tẹ́ ń pariwo yẹn kò ní ṣe nǹkan kan torí pé ìdí tí ò fi lè ṣe nǹkan kan ni pé ó fẹ́ ṣe vice ẹnìkan láti north ní 2027. Ó fẹ́ ṣe deputy ẹnìkan, ó fẹ́ ṣe deputy ọmọ Fúlàní kan ní 2027. Pé kò ní lè sọ láéláé. Mo dẹ̀ sọ fẹ́ nìyẹn, tí mo sọ fẹ́ nìyẹn. At least bóyá ìrìn ẹ̀wọ̀n náà ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí mo sọ fẹ́ nìyẹn. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan tí mo sọ fún ẹ nìyẹn ó padà wá sí ìmúṣẹ. Ó wá sí ìmúṣẹ. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Engineer Ṣèyí Mákindé kò disappoint mi. Ẹ̀yin wo, ẹ jẹ́ ká sọ pé láti bí 6 years ká mú tenure tó lọ àti tenure tó ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, ẹ jẹ́ ká mọ mọ́ra wọn. Èèyàn tí mo tún rí kan sáárá sí gbẹ̀yẹn, ó ní late governor of Ondo State,
nígbà tó yarí máwọn Fúlàní lọ́wọ́ kò fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ó sọ ọ̀rọ̀ yẹn bọ́rọ̀ ti rí ara ọ̀rọ̀ yẹn sì dá kọ́lọ̀ Olódùmarè kó bá mi tẹ́ sí afẹ́fẹ́ rẹ̀. Lẹ́yìn ìyẹn láti ìgbà yẹn lórí pé bóyá àwọn Yorùbá ń jà fún nǹkan kan àwọn Yorùbá fẹ́ nǹkan kan pé gómìnà kan wá jáde ó dẹ̀ ṣe tí wọ́n fẹ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀ Ṣèyí Mákindé tán ni. Mo sọ fún yín pé ẹnjìnìà Ṣèyí Mákindé ọmọ local government ẹ̀yọ kan náà lè ní pẹ̀lú ẹ̀. Mi ò lè tí ìfojú kàn wọ́n fisikálì báyìí láti bàtà ti dórí ìjọba. Ká tó dórí ìjọba èmi pẹ̀lú wọn jọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n rí. Ṣùgbọ́n láti bàtà ti dórí ìjọba mi ò bá wọn sọ̀rọ̀ rí. Bó lè jẹ́ pé gbogbo ayé mọ̀ pé mo pẹ̀lú ẹni tó dìbò fún wọn torí kì í ṣe pé mo dìbò nìkan mo tún campaign fún wọn nítorí pé wọ́n fi ọ̀rọ̀ pátì sílẹ̀. Àwọn inú ti máa bí àwọn kan bí mo ṣe ń sọ yìí pé òun nítorí pé wọ́n tẹ̀lé Yorùbá inú ti máa bí àwọn kan ṣùgbọ́n gbogbo ẹni tí inú bá ti ń bí sọ̀rọ̀ Yorùbá ẹ wádìí ẹ̀ dáadáa ọmọ àlè Yorùbá ni ọmọ àlè Yorùbá ni tí Ìgbò bá ń ṣe majority Ìgbò máa ń fọwọ́ tì lẹ́yìn tí àwọn Haúsá Fúlàní bá ń ṣe majority Haúsá Fúlàní máa ń fọwọ́ tì wọ́n lẹ́yìn even bí ò dáa Yorùbá nìkan ni òun gbarú ẹ̀ tọmọ rẹ̀ bá ṣe tí ò dáa yóò sọ pé ọmọ àwọn ṣe tí ò dáa. So ibo láti wá rí Yorùbá ọ̀dà ibo láti rí statement yẹn mọ́ wà Yorùbá ọ̀dà Yorùbá ọ̀dà Yorùbá ọ̀dà ẹ wo iye Yorùbá tó lù mí lọ́gọ ẹnu nínú ìgbà tá a bẹ̀rẹ̀ ogun ṣẹ̀ríà kọ̀tù yìí ẹ wo Yorùbá ló tó lù mí lọ́gọ ẹnu ẹ wo iye Yorùbá tó sẹ́ndì owó sí mi láìsí pé mo ṣiṣẹ́ pamọ́ sí wọn lọ́wọ́ tí ìran wọn ò jẹ ìran mi lówó mo ya àwọn èèyàn tó ti sẹ́ndì nǹkan ọdún sí mi ìrẹsùn àìsàn tí ẹ fi lè ra nǹkan fọdún mo mọ àwọn èèyàn tó dìde nígbà ọ̀rọ̀ kìíní tí èmi náà ń ṣe oríṣiríṣi plant mi pé bí ọmọ bá jágbọ́n kíkú nígbà ẹ̀rùn àwọn ìyá rẹ̀ wọ́n sì jágbọ́n bí wọ́n sì sín sí ipa odò bẹ́ẹ̀ ni bí Yorùbá ṣe sọ nìyẹn àwọn ọmọ tọmọdé bá jágbọ́n kíkú nínú ẹ̀rùn àwọn Yorùbá jágbọ́n sí sín sí ẹ̀bẹ̀ bá odò omi tó ń sá fún yẹn tí ò fẹ́ rí yẹn kókó lọ kọ ẹ̀tánálì kọ lọ gbénu omi yẹn ibi tí Yorùbá ní ọgbọ́n dé nìyẹn ibi tá a lóye dé nìyẹn ta ló sọ pé ta ni Yorùbá àfẹnitórí ẹ̀ bá ti dàrú ní ọgbọ́n ta ni Yorùbá a ní ọ̀rọ̀ Yorùbá ò dáa mo ní kẹ́ ẹ jẹ́ ká yé sọ mọ́ ẹ jẹ́ ká yé sọ mọ́ gbogbo Yorùbá ló dìde sílẹ̀ yìí regardless of their political differences or any belief differences tó wà láàrin wa àwọn religion differences àwọn ọmọ Yorùbá gbé yẹn tí ó in fact àwọn tó pè mí jù tí wọ́n ń ṣépè fún àdé àyìn àtàwọn tó ń fọmọ géètì ẹ̀ àwọn ọmọ mùsùlùmí ni wọ́n gẹ́gẹ́ bí mi tán ń pè mí tán sọ fún mi irọ́ o tán bá lá àwọn mùsùlùmí nìkan ni ṣẹ̀ríà mú àwọn òun ṣe part of mùsùlùmí tí ṣẹ̀ríà máa mú tọ́lá àwọn òun ṣe part of it kì í ṣe pé bóyá àwọn lè jọ jókòó rò àwọn ọjọ́ jókòó síbi kan rò rí so àwọn kan ó kàn ṣe wá jí lójúmọ́ kan kí wọ́n dẹ̀ ni wọ́n fẹ́ wá enforce nǹkan tí ò dá lé àwọn lórí ṣùgbọ́n mo ní ayọ̀ láti sọ fún ẹ̀yin ọmọ láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Yorùbá gba ẹ ṣé gan o ẹ kú àdúró tì o ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá dúró tì báyìí ni Ọlọ́run fi ń pọ́n wálé ìgbà táwọn kan láwọn gba ìjọba ìpínlẹ̀ Èkó mọ́ wa lọ́wọ́ tá a dẹ̀ mọ̀ pé wọn ò meant well ẹ wo bí gbogbo ọmọ Yorùbá ṣe dìde regardless of
their political party or political differences. Ọmọ Yorùbá dìde wọ́n sọ̀rọ̀ àkẹ́ wọ́n láwọn ò ní gbélé ẹ̀ẹ́dẹ̀gbà náà yẹn ọmọ Yorùbá. Ìmọ̀ tí mo lè fi dúpẹ́ lọ́wọ́ yín. Ṣùgbọ́n t'Ọlọ́run bá sì dá ẹ̀mí mi sí, mi ò ní ṣe nǹkan kan tó ní ìyapa ẹnu sí àṣà, èdè àti ìṣe ọmọ Yorùbá. Mi ò ní ṣe nǹkan kan tó ní ìyapa ẹnu sí láyé mi. Tí ayé bá sì jẹ́ ayé, tí mo sì mọ̀ pé ayé náà láyé ó máa jẹ́ láéláé, òmìnira tí ọmọ Yorùbá fẹ́ gbà yẹn á gbà mi ò tiẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dé sọ̀rọ̀ ìdílé mọ́. Àsìkò ti tó. Tí ò bá jẹ́ pé gọ́fúnà tó paná ọ̀rọ̀ yìí, tí ò bá kọ́kọ́ ṣokùnfà kíákíá lélẹ́yìí, nígbà tó bá di pé àwọn ẹlẹ́yàmẹ̀yà bẹ̀rẹ̀ sí ní para wọn, tí àwọn èdè kan ń pa èdè kan pé kó kúrò lọ́dọ̀ àwọn, èdè tó ń pa èdè kan yẹn náà òun náà ti gbà pé àwọn mọ̀lẹ́bí tó náà sì wà lọ́dọ̀ táwọn tó ń pa. So irú tí ò bá padà kángun kíní Islamic court, Sharia court tí wọ́n fẹ́ gbé wá bọ̀kàwá mọ́lé ilẹ̀ Yorùbá nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má rò pé ṣe bọ́yọ̀ ni wọ́n gbé lọ kìí ṣe gbé ẹ má rò bẹ́ẹ̀ o. Wọ́n ti mọ̀ pé tá a bá ti gbà lọ́yọ̀ọ́ ó ti spread káàkiri nìyẹn. Ẹ rí i pé gbogbo ìpàdé tí àwọn aṣíwájú wa náà bá fẹ́ ṣe, gbogbo ìpàdé tí wọ́n bá fẹ́ ṣe, Ìbàdàn náà sábà máa ń fi sí, kì í ṣe pé nítorí pé ó jẹ́ sẹ́ńtà nìkan, nítorí pé ibi tí wọ́n ti ṣe right from time yẹn. So lẹ́yìn tí gbogbo yín ti gbọ́ nǹkan tí gómìnà wí, tí àdẹ gbọ́dọ̀ fìgbà kankan bọ́ra ogun sílẹ̀, torí wọ́n ń pe ogun á sì jà. Mi ò sínú àwọn tó ń bẹ̀rù ogun àbí tá a bá dé yìí. Mo mọ̀ pé tọ́lọ́jọ́ bá tó léèyàn lọ, ṣùgbọ́n ibi tá a bá dé yìí, èmi ò ń sòkú ọ̀fọ̀ o. Ọwọ́ àwọn ọmọ mi ti tó ń lù tétí ń lù àbí kí náà ń pè, ọwọ́ àwọn mi ti tétí. So mi ò ń sòkú ọ̀fọ̀ rárá, dèpòdépò pé èmi kì yóò kú ikú kan bí kò ṣe yíyẹ. Gbogbo ohun tá a fẹ́ rí nílẹ̀ Yorùbá yìí, gbogbo òmìnira yẹn, ń bá wọn participate nínú ẹ̀. Mo lè má jẹ́ ọ̀kan lára àwọn adarí wa o, torí mi ò ní contest election. Ṣùgbọ́n ń jẹ́ ọ̀kan nínú àwọn tó dìbò fún àwọn tó wù mí nígbà tí a bá fẹ́ máa ṣe ìṣàkóso àwa ara wa ní Yorùbá region. Mo wá ní ayọ̀ láti sọ fún yín wípé àwọn Supreme Council of Sharia in Nigeria wọ́n ti postpone Ifu Day síwájú, torí postponement náà pé lójú mi nígbà tí wọ́n sún ọjọ́ ẹlẹ́yà wọn síwájú, bẹ́ẹ̀ ló ṣe rí. Supreme Council for Sharia in Nigeria postpone Sharia court inauguration in Oyo State. The Supreme Council of Sharia in Nigeria, Oyo State chapter, has indefinitely postponed the inauguration of the Sharia court, which was initially scheduled for January 11, 2025. The decision was announced in a statement by Imam Dawood Igiogun, citing concern from the community. The postponement followed disapproval from citizens
who argue at the southwest region, predominantly populated by Yoruba people. It is not like the north region where Muslims are more dominant. The Supreme Council for Sharia in Nigeria, Oyo State chapter, has indefinitely postponed the inauguration of the Sharia court, which initially scheduled for January 11, 2025. This announcement was made in a statement signed by the Kadimul Muslimin of Oyo Kingdom, Imam Dawood Igiogun, bóyá Igiogun sì ni wọ́n, bóyá Igiogun ni wọ́n, on Tuesday. An Oyo State Sharia Court inauguration. The statement read, on behalf of the Oyo State Muslim Indigene, this is to inform the general public that in the inauguration ceremony of the Supreme Council of Sharia Nigeria, Oyo branch, previously scheduled for January 11, 2025 at the Muslim Community Islamic Center, Obadiyemi High School Road, Mobolaji area, Agbangangan, Deni, Oyo, has been suspended until further notice. Islam portray peace. Earlier reports indicated that a flare had gone viral on Tuesday, inviting guests from across the country to Sharia court inauguration ceremony. The flare listed notable figures such as the Basorun of Oyo land, High Chief Yusuf Akinade Olayinka I, as the royal father of the day. Mufairu of Oyo land, Alhaji Abdulateef Eleyele, as the spiritual father of the day. And Ààrẹ Mùsùlùmí of Oyo land, Alhaji Tajudeen Kamorise, as the chief host. The postponement come amid disapproval from citizens, with many arguing that the Southwest, predominantly populated by Yoruba people, is not akin to the northern region where Muslims are more dominant. Yoruba youth reject plan to introduce Sharia law. The leader stroke diaspora and home-based leader, Mrs. Ayodele Ologunloluwa and Oyegunle Omotoyole, said the Yoruba culture and tradition are distinct. The group said it will not allow external influence as Sharia law incompatible with the value, culture, and way of life of Yoruba people. That is it. We thank God. They discover pé àwọn ń pe ogun ni. Ẹni tó bá dẹ̀ pé ogun lógun gbé lọ. Wọ́n ti rí pé ogun yẹn ó gbé àwọn lọ. Ẹ̀yin ọmọ bíbí ìlú Ọ̀yọ́, mo dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí tẹ́ ẹ sọ̀rọ̀. Ọlọ́run ti mú ọ̀rọ̀ yín wá sí ìmúṣẹ. Nígbà tí Ọlọ́run bá dẹ̀ ti gbèjà èèyàn, kí lèèyàn tó wá? Mo dúpẹ́ gidigidi. Chief Almaroof, mo dúpẹ́ gidigidi. Gbogbo ipa gudugudu méje tẹ́ kó lọ́yọ̀ọ́ lẹ́nu very few days yẹn. Almaroof, gbogbo ẹni mo gbọ́ o. Ilé àtọ̀nà rẹ̀ Almaroof kò ní bàjẹ́ láéláé. Wọ́n ní gbé òkú rẹ̀ wá bá wa ńlé láti ìdálẹ̀tọ̀ wa yẹn. Chief Almaroof kì í ṣe ẹni tó kàn ń dún lórí
kí náà ń porúkọ ẹ̀ social media ẹni tí Ọlọ́run dá tọ́lọ́run tún fún lẹ́nu láàrin àwọn mọ̀lẹ́bí rẹ̀ lè irú èmi náà Ọ̀yọ́ ní gbogbo wa we are in Ọ̀yọ́ state Ọ̀yọ́ ní gbogbo wa bàbá gbogbo wa ní Aláàfin ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ ó máa ń mú yàn regret so many things ikú tó pa Aláàfin kò mọ̀ ṣe dáadáa tó gbogbo ẹ̀mí wa tó gbóná ẹ̀mí mi gbóná gan Ọlọ́run ló yọ mí o wàláì fóònù mi fọ́ níjẹta níbi tí inú ti ń bí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló yẹ kí n kí fún ọdún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà kí mi fún ọdún tó yẹ kí n reply mi ò rí wọn reply àwọn tó yẹ kí n kí mi ò rí wọn kí inú tó ń bí mi lórí ní tó fẹ́ ṣẹlẹ̀ yẹn ló mú kí fóònù mi ó jábọ́ the most valuable phone tí mo ní ló jẹ́ kó jábọ́ ìgbà tó máa wá jábọ́ ó jábọ́ sórí òkúta ó dẹ̀ fọ́ gbogbo yìí kì í dẹ̀ bá ojú ẹ̀ jẹ́ mo ní láti ṣe yọ sí mi sórí fóònù ọmọ mi kékeré kan láti make little contact so ìbínú wọn mọ̀ pé olówó wọn lágbára o ìbínú wọn mọ̀ pé olówó wọn lẹ́sẹ̀ lẹ́ o. òṣègèlè rògèlè o ṣábí àbsìdé tewétegbòde o. pírí lologo jí ìwé àtìgbà àwọn baba ńlá wa ṣì wà síbẹ̀. kódà títí dáwọn lè òkèèrè làwọn ọmọ ọkọ Yorùbá ń ṣàmúlò ẹ̀ fi ṣaráyé lóore. ẹ bá ń gbóṣùbà fún Ṣábí Herbs Botanical and Spiritual Empire. eléwé ọmọ alágbo ọmọ lamẹ́ríkà. ẹ wá ara tewétegbò tí marají pépé fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù. ta ni sọ fún ẹ pé kò sí solution sí àìsàn fibroid ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà rọpárọsẹ̀ orí fífọ́ ní gbogbo ìgbà àtàìsàn inú tó ń bá ọjà lágbo ara. Ṣábí Herbs ni kò kàn sí kí wọ́n fòògùn bílẹ̀ tí wọ́n ti pèsè sílẹ̀ lọ́nà ìgbàlódé ṣètọ́jú ẹ̀ kálàáfíà ó sì dé bá ọlọ́gán. Ṣábí Herbs wọ́n wà ní 12355 Bisonet Street Houston Texas. ẹ lè máa pè wọ́n sórí +1-832-774-3464. Ṣábí Herbs eléwé ọmọ lamẹ́ríkà Ọlọ́run ló ń fún wa ṣe kì í ṣe èèyàn. ṣe mọ̀ pé nǹkan tí àwọn bàbá wa máa ń sọ nìyẹn pé tí abiyamọ bá bínú ju ọmọ rẹ̀ sínú èrùn nígbà tí inú abiyamọ bá rọ̀ tán inú èrùn ò ní rọ̀ ara nǹkan tá a kọ́ pé mi máa lose nítorí ìbínú kìíní yẹn ó nìyẹn mo mọ̀ pé àwọn tó tó fóònù mi rà fún mi wọ́n wà ní ìtọrọ ṣùgbọ́n mo mọ̀ pé àwọn kan believe pé mo deserve kí n ní very good phone lọ́wọ́ tí mo dẹ̀ mọ̀ pé any moment from now àwọn kan sì ń bọ̀ wálé tí wọ́n á pè mí gbà lóko tí òkè máa bá mú fóònù tí mò ń lò tẹ́lẹ̀ dání mo mọ̀ yẹn tó dà mí sọ pé kéèyàn ra tuntun fún mi ò níyàn lára láyé mi torí Ọlọ́run fara ni mí nígbà kọ̀ọ̀kan wàláhì Ọlọ́run fara ni mí torí mo gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò fara ni mí àìfara ni mí yẹn kò gba èmi náà láyè láti fara ni ẹlòmíì ṣe rí prison yard tí mo ní mo fẹ́ lọ ó yẹ kí n lọ before the first year ṣùgbọ́n n tó dédé wú jáde yẹ kálukú ló mọ n tó fara gbá o torí àwa náà ò dúró plan tiwa àdúró rárá láwọn plan tó sì ná wa lówó ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wàláhì a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣé gbogbo wọn náà lọ́run ti bá wa ṣẹ́yìn Ọlọ́run ti ṣẹ́gun yẹn ó ti ṣẹ́ wọlé gan postponement tẹ́ rí nínú ọ̀rọ̀ wọn yẹn wọ́n ń tara wọn jẹ ni kò sí nǹkan tí jẹ́ postponement ó ti kú dead on arrival kò síbi kankan tí ó ti wálé ilẹ̀ Yorùbá tàbá gbọ́ pé wọ́n ti ń dọ́gbọ́n ṣe ń bì kan tẹ̀yìn aráàlú yẹn náà tẹ́ ẹ̀ dẹ̀ gbàbọ̀dẹ̀ tẹ́ ẹ̀ gbàmọ́ra Ọlọ́run mú yín ò nílẹ̀ Yorùbá ìlú tó bá gbàmọ́ra tẹ́ ẹ̀ torí mo gbọ́ pé àwọn ti ń practice ẹ̀ díẹ̀ láwọn ìlú kan nílẹ̀ Yorùbá gbogbo ìlú tó bá gbàmọ́ra
tẹ́ ẹ dẹ̀ rí tẹ́ ẹ sọ̀rọ̀ ìwọ tó rí tó sọ̀rọ̀ yẹn tẹ́ ẹ pariwo síta yẹn gbogbo ìran Yorùbá ó jẹ ọ́ níyà gbogbo àwọn alálẹ̀ Yorùbá wọn ó jẹ ọ́ níyà. This is something tó jẹ́ pé ìwọ kọ́ ló ní láti fight ẹ̀ ọkàn ní láti fi lé ọmọ Yorùbá lọ́wọ́ ni kí wọ́n wá fight ẹ̀ èṣù á máa gbàdúrà kan ó ní kọ́ lọ́hún ó fi nǹkan tóun fẹ́ ṣe kó fi hàn òun kó wá padà lẹ́yìn àwọn méjèèjì. So ti ẹni pé kó o kàn gádà pé lóòótọ́ o nǹkan báyìí ń lọ ní ìlú wa o kó o kàn jẹ́ káwa bíi méjì mẹ́ta mọ̀ káwa pariwo ẹ̀ fàyè káwa wo nǹkan tí ó ṣẹlẹ̀. Mo dúpẹ́ gan-an mo dúpẹ́ gidigidi lọ́wọ́ Engineer Ṣèyí Mákindé. Ẹ̀yin èèyàn tí èèyàn bá ṣe rere ẹjẹ́ á sọ fún pé ó ṣe rere o. Ìní Yorùbá fi sọ pé yìnyín kẹ́ni ṣe míì yìnyín kẹ́ni ṣe míì mi ò jẹ́ nǹkan kan kò sí nǹkan kan tí mò ń sọ. Àpọ́nlé yín tẹ́yìn yín mi ló jẹ́ kí n máa rí sọ nítorí pé ní tí ọ̀pọ̀lọpọ̀ yín ń bá mi sọ tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ àwọn náà ni mò ń sọ síta yẹn tó ń jọ àwọn èèyàn lójú. Ta lè mi kí ni mi ta ni mo jẹ́ ta ni mo jẹ́ èèyàn mélòó ni mo lè sọ̀rọ̀ tó nínú àwọn tájọ́ ń ṣiṣẹ́ tíátà àwọn kan lè fi ọ̀rọ̀ sísọ ta mí tí mi ò dẹ̀ ní mọ̀ ṣùgbọ́n pé Ọlọ́run wá gbé mi sépò yìí ẹ̀yin ni kò sẹ́ni kankan wàláì ọmọ Yorùbá ni that is why tó fi jẹ́ pé gbogbo ohun tó bá kù tí màá lò nílé ayé àwọn ọmọ Yorùbá ni máa fi sìn ọmọ Yorùbá ni máa fi sìn gbogbo orúkọ téèyàn bá rí ó pè mí tribalism tribal gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ pè ẹ bá pè ní trabador àbí tramadol lẹ́ pè ní ẹbọ gbogbo ohun tẹ́ ẹ bá rí ẹ pé tèmi ni pé àwọn ọmọ ìyá mi tèmi ni wọ́n èmi náà sì ní tí wọ́n ni mí so bíjà bá ń dàbí ti kákúkọ́ o òun ló ṣokùnfà gbígbẹ̀ tí mo pé Ààrẹ Gani Adams àti brọ́dà mi tí Ọlọ́run sì ń ràn lọ́wọ́ Chief Sunday Igboho tí Ọlọ́run fúnra ara rẹ̀ gbé sí ààyè tó wù àti ẹ̀ àti hùn àtòfẹ́ àtòkọ̀ àtòfẹ́ Ọlọ́run ló gbé Sunday Igboho sí ipò tó wà yẹn kì í ṣe èèyàn kankan ní ó dẹ̀ gbà kú lọ́wọ́ ẹ̀ èèyàn kankan ní ó gbà kú lọ́wọ́ ẹ̀ o èèyàn kankan ní ó gbà kú lọ́wọ́ ẹ̀ so in tí mo fẹ́ fàyọ ni wípé ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yín Engineer Ṣèyí Mákindé gbogbo míìsì tí kálukú bá ní láti lè communicate tá a mọ̀ pé yóò sá padà dọ́dọ̀ rẹ̀ náà ni ẹ jẹ́ ká ṣe àmì nígbà tí ẹnìkan ti ẹ̀ dìde tó dá wa lóhùn lórí ẹkún wa tó sì sọ ẹkún wa dẹ̀rín nínú gbogbo gọ́fúnà ta nílẹ̀ Yorùbá ó dọ̀rọ̀ mélòó tá a ti fà báyìí tẹ́ gbọ́ pé gọ́fúnà sórí dìde wọ́n sọ̀rọ̀ so ó túmọ̀ sí pé àti gọ́fúnà náà lísìtì sí wa àbí gọ́fúnà tiẹ̀ wá lísìtì sí wa so ṣé kírísítẹ́nì làwọn náà nà ó ṣé àwọn náà wà gbà kan lọ́mọ kí mùsùlùmí ní ọmọ kírísítẹ́nì kan ṣe nǹkan kan dẹ̀ mú kí wọ́n lẹ́kọ̀ọ́ pa tàbí kí wọ́n mú kan gé lọ́wọ́ ṣé Engineer Ṣèyí Mákindé ṣé yóò gbà gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì kan lọ mú kìrìsìtẹ́nì kan kì í mọ́lẹ̀ bẹ́yẹn kan pa gẹ́gẹ́ bí tọmọ ọlọ́mọ tẹ́ pa ń jọ sí ẹ̀dẹ̀ ní òfin jihadi yìí mùsùlùmí ló mú ẹ sì ń pa ọmọ kìrìsìtẹ́nì ẹ ń pa àwọn ọmọ oníṣẹ̀ṣe ẹ ti gé gbogbo àwọn ọmọ tiyín lọ́wọ́ tán wọ́n wá ń tọrọ bárà lọ́dọ̀ tí wá ń bí ọ̀dọ̀ mi ò ní sọ fáwọn èèyàn pé kẹ́ ẹ má fún wọn lówó mi ò ní sọ pé kẹ́ ẹ má fún wọn lówó torí ìwọ náà tí onítà ń sọ̀rọ̀ pé ó fún wọn lówó ó fún wọn lówó irú iṣẹ́ tó ń ṣe yẹn náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ rọ́wọ́ họrí ní irú iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n fi ń láàkàn láàkà yìí so bí wọn náà bá wo àwọn tí ò tó kù díẹ̀ ká fún tó bá fún wọn díẹ̀ mbẹ kó burú ẹ jẹ́ kí n padà síbi tí mo ti ń bọ̀
mo sọ pé mo fẹ́ lọ ṣe nǹkan kan ní kí ni wọ́n porúkọ ẹ̀ prison yard. Mo fẹ́ lọ dùn àwọn kan nù, mo dẹ̀ fẹ́ lọ sí hospital. Àwọn hospital ńláńlá wà ń bàdàn, Oríta Mẹ́fà, usage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Téèyàn lè lọ, téèyàn tiẹ̀ lọ múnú àwọn aláìsàn yẹn dùn díẹ̀. Táwọn náà tiẹ̀ ní taste pé onílọ́dún Kérésìmesì. Ṣùgbọ́n mi ní opportunity àti lọ. Nǹkan kan bá nǹkan kan lẹ̀. Irú ọgbọ́dọ̀ mọ sọ pé nǹkan báyìí la lose lẹ́nu ọjọ́ bíi mẹ́ta tá a fi ń sáré wàhálà yẹn káàkiri yẹn. Èèyàn gbọ́dọ̀ sọ pé nǹkan báyìí lẹ́yìn lose. Ọlọ́run ló yọ wá, a fẹ́ lè lose ẹ̀mí ara wa gan nípa sísáré kiri. Mo ti organize press release kan tó jẹ́ pé owó kékeré kọ́ ni ó fẹ́ náà wà. Àdẹ̀ ti gbà láti náà. Mo lè jẹ́ pé kò tí ì ṣòwò yẹn. Mo mọ̀ pé mi ò ní pariwo síta káwọn èèyàn máa fún mi lówó. Ṣùgbọ́n aṣá àti ná díẹ̀ kan náà lábẹ́ náà. Ìgbà tó lọ wá ní àní nánà dànù. Ọlọ́run stop ẹ̀. Gbogbo wàhálà kankan gbà yẹn, ó ní ò jẹ́ kí n lè lọ sí àwọn ibi tí mo ti fẹ́ lọ field àwọn tí ò ní àti àwọn tó wà nínú ìgbèkùn ní prison yard. Now, ọdún lásìkò ọjọ́ 7 lónìí. Ẹ̀yin èèyàn gbogbo ẹnikẹ́ni tó bá ní ìrànlọ́wọ́ tó fẹ́ ṣe fún mi lórí àwọn nǹkan tí mo fẹ́ lọ rà lọ pín láwọn ọbẹ̀ yẹn, ẹ dákun, ẹ má bẹ́sùbẹ̀gbà ẹ ṣe, ẹ̀yin ẹ ṣe ti yín fọ́lọ́run. Ìwọ ṣe fún mi. Bàbá Wùsòkòtì nǹkan tó fún pé kó fi ran àwọn aláìní lọ́wọ́. Bàbá Wùsòkòtì kọ́ náà fáwọn ọmọ tiẹ̀. Èpè ẹja yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ. Lọ́tàn kí ni yẹ dáre. Ẹ ta kiri yẹn. Èpè ni mò ń sọ, kì í jáàyàn jù bẹ́ẹ̀ yẹn lọ. Ọ̀tán bá fún ẹ ní kò fún táyé, ìtàn bá ní kò fún Kẹ́hìndé. After all, wọ́n ń fèmí náà ní tèmi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé ẹ bá mi lọ ṣe nǹkan báyìí, owó yẹn rè, owó tìyín náà rè. Báwo ṣé màá tún ṣe wá jẹ òróǹro mẹ́ran? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti jẹ òróǹro mẹ́ran tí ilé ayé wọn ti bàjẹ́. Ọmọ ìyá rẹ̀ ń sẹ́ndì owó sí ẹ pé owó ń fi kọ́lé. Ó mọ bó ṣe hàn lé mọ̀. Ó lè látúbọ̀ tán. Tó bá ṣe pé o travel lọ lóyìnbó rí, tó bá rí sọfanẹ́s tí àwọn ẹ̀gbọ́n ẹ tàbí àwọn àbúrò ẹ tàbí àwọn àǹtí ẹ tàbí àwọn mọ̀mọ́ ẹ tàbí àwọn bàbá ẹ yẹn tí wọ́n ń gbé ní diaspora yẹn, tó bá rí wàhálà tí wọ́n ń ṣe, ó ní bẹ lọ́hùn kẹ́nìkan fún ọ ní 5 naira kó mọ̀ wà ná síbi tó yẹ kó ná sí. Torí ẹ kó máa bẹ̀rù pé àwọn eléyìí pẹ̀lú tí wọ́n ń ṣe yìí, àwọn náà ní ẹlẹ́dàá tiwọn o. Ẹlẹ́dàá wọn mọ̀ fìyà jẹ ẹni tí wọ́n bá ránṣẹ́ tí ò jẹ́ iṣẹ́ yẹn bá ṣe rán o. Therefore, mo fi àsìkò yìí bẹ gbogbo èèyàn. Ẹ rally round mi. Ó wù mí láti ṣe nǹkan mèremère ní church, ní prison yard àti ilé ìwòsàn. Ẹ ràn mí lọ́wọ́, mi ní nǹkan kan lọ́wọ́ báyìí. Torí àwọn mọ̀lẹ́bí mi ti wà pẹ̀lú mi. Bá mi pé àwọn ọmọ mi wá, bá mi pé Ayọ̀ àti kíní wá. Ṣe rí tí wọ́n ń pè ní ọdún lọ́dọ̀ tèmi. Nǹkan kan ni mo máa ń fi ṣe ọdún. Tí inú mi fi máa ń dùn jù nílé ayé, nǹkan ẹyọ kan ni. Àsìkò tí inú mi máa ń dùn jù láyé, àsìkò tí nǹkan kan báyìí bá ń ṣẹlẹ̀ ni. Nǹkan kan wà tó jẹ́ pé àsìkò tó bá ṣẹlẹ̀, àsìkò yẹn ni inú mi dùn jù láyé. Ẹ pé àsìkò wo lásìkò yẹn? Àsìkò tí mo bá ń rí àwọn èso mi, àwọn ọmọ kéékèèké,
àwọn grandchildren mi. Àwọn ọmọ mi mọ̀ pé kò síbikíbi táwọn wà, àwọn ọmọ wọn gbọ́dọ̀ wá bá mi sọdún. Torí wọ́n mọ̀ pé ìdùnnú ayọ̀ mi nìyẹn. Àwọn lè má wà. Kọ̀sọ́mọ mi kankan tó wà níbi kan tó wá bá mi sọdún báyìí. Ṣùgbọ́n àwọn ọmọ wọ́n ti fi wọ́n ránṣẹ́ sí mi. Àwọn gangan ni ìdùnnú ayọ̀ mi. Lóòótọ́ tán bá ti wá wọn máa ń fún mi problem gan. Lónìí wọ́n ti disturb mi kọjá bó ṣe yẹ. Ṣùgbọ́n ìdùnnú ni fún mi pé wọ́n ti ń disturb mi. Ìdùnnú ni fún mi. Torí ìdí èyí, mo fẹ́ fi àsìkò yìí ṣe àdúrà fún gbogbo ìwọ tó jẹ́ alábíamọ. Ò ní bá wọn pasán o. Ò ní bá wọn pòfo. Ọmọ níyì mi Olúwa. Ọmọ, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin èèyàn, ọmọ níyì, àwọn ìdùnnú mi, ìdùnnú ayérayé mi lélẹ́yìí. Àwọn ọmọ mi gbọ́dọ̀ kó wọn ránṣẹ́ dandan ni. Mi ò ní káwọn wá bá mi sọdún, but wọ́n mọ̀ pé àwọn ọmọ yìí gangan àwọn ní ọ̀la mi. Okay. Ire, oya say hi to people at home. Hi. Say hi again. Hi. Ayọ̀míkún, oya say hi to people. Hi. Shake your hand now to them. Shake your hand. Oya juwọ́ sí wọn. Hi. Oh, Ayọ̀. Oya, your hand. Wave your hand. Oya, hi. Ẹ̀yin èèyàn, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. This is my happiest mood. Àsìkò tí àwọn ọmọ mi bá wà pẹ̀lú mi, àwọn great child. Ìkan ló tún ló tẹ̀ ń gbọ́ yẹn. Àwọn eléyìí gan mo ní kán lọ jí wọn ni, àwọn kan wà lójú oorun tán tí jí ń sìn. Ṣẹ́rí ìwọ wá máa jókòó níbì kan. Gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún ọ kò sí ìtọ́jú ọ lójú. Ìwọ ó wà nílé, ó fi responsibility àti tọ́jú àwọn ọmọ yìí, ó fi lẹ̀ fún ọkọ ẹnìkan. Ìwọ ó fi lẹ̀ fún ìyàwó ẹnìkan. Ọjọ́ ọ̀la máa tẹ̀. Ọjọ́ ọ̀la ọmọ kò sí nǹkan kan. Ṣẹ́rí pé àwọn ọmọ mi ti ń sùn, ojú oorun ni mo ti lọ jí wọn. You should go now. You should go now, abi? You want to go? Okay. Ẹ jẹ́ kí n yọ̀ǹda wọn. Ojú oorun náà ti bá mi jí wọn. Oya, you can go now. Oya, go and sleep. Go and sleep. Ẹ̀yin èèyàn, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé rí àwọn tẹ́ ń bá mi tọ́jú nìyẹn, gbogbo dáadáa tẹ́ ń ṣe fún mi. Àwọn ògo mi ọ̀la. Nígbà tá a bá gba òmìnira ilẹ̀ Yorùbá tán, àwọn ọmọ tèmi tí ó pẹ̀lú àwọn ọmọ yín sọ ìlú yẹn di ìlú olókìkí, ìlú tó máa ní òkìkí jù ní gbogbo àgbáyé, ìlú tó máa ní ògo jù ní gbogbo àgbáyé. Àwọn ọmọ tèmi àtàwọn ọmọ tiwọ tó ń wò mí, àwọn ọmọ tí ó sọ̀dà nìyẹn. Àwọn nìyẹn. So a gbọ́dọ̀ ṣe dáadáa láyé. Múdù tèmi ní the highest ìdùnnú ilé ayé mi láyé. Ó ní kí n rí àwọn èso wẹrẹ mi, àwọn ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ mi. Wọ́n wá bá mi sọdún ni. Bàbá kálukú wà ń lù ibi tí kálukú wà. Àwọn ọmọ yẹn wá bá mi sọdún. Tá a bá parí January ọdún tuntun, wọ́n á dẹ̀ padà sí ibi tí kálukú wọn ti wá. Mo fi àsìkò dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ ẹ̀ ṣe gudugudu méyà mẹ́fà fún mi. Àwọn tẹ́ ń bá mi tọ́jú nìyẹn. Ọlọ́run á tọ́jú tiyín náà. Ọlọ́run á tọ́jú tiyín náà pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run á tọ́jú ẹ̀. Ṣé rí ọ̀rẹ́ wa kan, kí Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ wọn. Ẹ̀sáyọlá. Ó kọ orin kan sínú fíìmù kan tí à ń pè ní Borí Pẹ́ngbà yẹn. Ó ní adìrẹ òkòkò bímọ, ó wo mọ, pẹ́pẹ́yẹ bímọ, ó ràgọ̀ bọ́mọ rẹ̀, ábímọ mọ wò sóráyé ẹ lòdì, ó mọ yìí oore Ọlọ́run.
ibi àwọn kan ṣàlàyé rí bí ojoojúmọ́ ni wọ́n ń gbẹ́bọ wọ́n á gbẹ́bọ lọ́sàn wọ́n á gbẹ́bọ lóru bọ́rọ̀ mọ́ lọ́jà wọn ò kọ̀ láti rà ojoojúmọ́ ni wọ́n ń dáwó ifá àfúnwọ́ lọ́mọ ò lè wò ó mọ yìí oore gbogbo oore àti ìdùnnú tí ń bẹ lórí ọmọ Ọlọ́run á bá mi ṣe fún yín gbogbo ohun tí jẹ́ oore ayọ̀ ìdùnnú ọpẹ́ tí èèyàn máa dú lórí ọmọ rẹ̀ Ọlọ́run ó fi ohun ọpẹ́ sí yín lẹ́nu nígbà tí gbogbo àwọn ọmọ yẹn bá sórí rẹ̀ so ibi tí kíní ti gùn dé ó ti pọ̀ jù so mo kàn fi ìdùnnú mi hàn yín mo fi ìdùnnú mi hàn yín ẹ má gbàgbé fóònù mi o èmi wàá tọrọ nǹkan ṣùgbọ́n ó bọ́ sásìkò tó rí bákan bákan so ẹ̀dẹ̀ má gbàgbé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ yẹn náà ti fẹ́ létí o because by 25 on the 1st là ń sọ̀rọ̀ ẹ̀ so a lè ṣe rọra gbogbo nǹkan tá a fẹ́ kó lọ náà ni ká tó lọ píìkì ọjọ́ fún wọn pé ọjọ́ báyìí à ń bọ̀ so ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe irú ìrànlọ́wọ́ yẹn wọ́n ṣe fún mi wọ́n ṣe ń ṣe pé Sokoti ni mo ṣe fún kọ wá wò bóyá nínú oore tá a ṣe yẹn kọ wá wò pé bóyá Ọlọ́run máa ń san ẹ̀san oore tàbí Ọlọ́run kì í san ẹ̀san oore ìwọ tó jẹ́ pé o ti ń lé físà o ti ń lé ìwé ìgbélú rẹ láti ọdún yìí o ti rí gbà wo ọ̀nà tọ́lọ́run ó gbà ṣe fún ọ nínú ọdún tá a fẹ́ bọ́ sí ìwọ tó jẹ́ pé iṣẹ́ ló máa ń fún ọ ní problem tó jẹ́ iṣẹ́ ló máa ń fún ọ ní problem ìwọ fúnra ara rẹ wo nǹkan tí Ọlọ́run máa ṣe nínú ọdún tuntun tá a fẹ́ mú yìí ìwọ tó wá jẹ́ wípé àìsàn kan ló ń ṣe ẹ́ lágọ̀ọ́ ara ní àgọ́ ara ìwọ máa wo ọ̀nà tí Ọlọ́run ó gbà mú kúrò ń bẹ̀ ó máa á yà ẹ́ lẹ́nu ẹ̀rù Ọlọ́run ó bà ẹ́ mọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè dá sí Ọlọ́run tó fọ́ ogun Sharia court lọ́yọ̀ọ́ ṣé kí wàá ní ò ní lè dá kí lọ́lọ́run yẹn ò lè dá sí àwọn mùsùlùmí alákatakítí kò sí ntàn kí n plan wọn ń fẹ́ẹ̀lì ṣé nǹkan ti fẹ́ẹ̀lì eléyìí nìyẹn bí wọ́n ṣe fẹ́ẹ̀lì lórí attempt yẹn gbogbo ọ̀tá rẹ gbogbo alénimọ́dẹ́yìn gbogbo àwọn tí kò fẹ́ kó rí ògo rẹ lò bí Ọlọ́run ó ṣe bá já wọn kulẹ̀ nìyẹn ìjákulẹ̀ tó bá àwọn tí wọ́n fẹ́ dá Sharia court sílẹ̀ lọ́yọ̀ọ́ Ọlọ́run ó jẹ́ ó bá gbogbo àwọn ọ̀tá yín bẹ́ẹ̀ ni ó rí albaraka ọ̀la fatia bisimilahi rahmani rahim alhamdulilayi rabbil alamin rahmani rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín mùsùlùmí ni bàbá rẹ ò lè yọrí kúrò nínú ẹ̀sìn yẹn bó o dẹ̀ ṣe tí ò dáa ń sọ pé o ṣe tí ò dáa ó bẹ́tà kí gbogbo yín change tẹ́ ẹ̀ bá change tí ó change yín ó change yín ẹ̀yin yẹn mi kò ní jù báyìí lọ́rọ̀ tẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ojú tẹ́ fi ń wò mí Ọlọ́run ní jẹ́ ó fọ́ pẹ̀lú ògo Ọlọ́run àpò sáàsà mọ̀ra kì í gbẹ àpò yín ò ní gbẹ tẹ́ bá ti ń kọ́ bàpò ẹ máa rówó mú ni pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣé gan mo dúpẹ́ mo kí gbogbo yín pé happy Christmas and happy New Year in advance a tún máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan fídíò míì náà kó tó di New Year yẹn Ọlọ́run lè máa ràn wá lọ́wọ́ ǹjẹ́ láti àsìkò yìí lọ mo fi Ọlọ́run mo fi ṣọ́ gbogbo yín ìṣọ́ Ọlọ́run tó nípọn àti ààbò rẹ̀ tó nípọn mo fi ṣọ́ gbogbo yín pẹ̀lú ògo Ọlọ́run tí jẹ́ aburú ẹni tó wà lára ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kò ní bá wọnú ọdún tuntun ẹni tí aburú ò tí kàn lásìkò tá à ń sọ̀rọ̀ yìí aburú yẹn ò ní kàn ó ní bá wọn gbúrò aburú yẹn lókèèrè aburú ò ní ṣẹlẹ̀ sí ẹ kò ní ṣẹlẹ̀ sí mọ̀lẹ́bí ẹ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni ó rí fún yẹn ẹ ṣé gan mo dúpẹ́ o thank you.